Sẹ́rí ìgbà tí wọ́n fẹ́ jáde wọ́n kàn rọ́ọ̀sì jáde gan ni wọ́n tiẹ̀ sọ nǹkan kan fèmí gan wọ́n gbéra ní àyè bí ajá 3 òun ni mo ṣe ń kí yín lẹ́ẹ̀kan pé kí n lè ṣàlàyé fún yín ìgbà tẹ́yìn náà tún wá wọlé mò ń kí yín ẹ̀ dáhùn ẹ̀yin náà tún wọlé bí ajá 7 ẹ má bínú sá mo á wò pé 3 + 7 ó jẹ́ 10 kó má jẹ́ pé ajá 10 ajá ti sáré owó ti jóná nìyí. Ale I reject it Ọlọ́run ní jẹ́ èmi ò ní yàlẹ́ o ẹ mọ̀ pé mo love ọkọ mi mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ fọkọ mi. ẹ gbàgbé ní ẹ jára yín ẹ má sùn. kí n jára mi bóò ni mo ti fẹ́ jára mi ṣé mo já káàkiri inú àdúgbò. mo máa jẹ́ pé mọ́ mi all the time mo máa jẹ́ pé mọ́ mi ó fún mi ní happiness kankan kí ló lè tó ẹ. Ọlọ́run á disgrace Ọlọ́run á jẹjẹ. wọ́n ṣe pé fún mi tó lọ́wọ́ bá disgrace mo máa affect ẹ. torí pé ló sì yẹ ojú ló máa affect mi torí pé wọ́n ti yẹ. Alomoko. olórí burúkú wo ló ń pè ìyàwó mi mo fẹ́ dà fún yín ṣá ẹ wo Àyìnkẹ́ ti marry ó ti lọ́kọ kí àlè má ṣàṣe dànù. Oh really? You're just a very funny person. ṣé o mọ̀ pé kò lọ́n pè bí. èmi náà mọ̀ mo ti fẹ́ wọlé níjọ́ tí mo fẹ́ wọlé báyìí mo ráwọn èrè mẹ́ta wọ́n dúró báyìí ni. So that means you work to get paid. This is my life, please. ẹ wò ẹ kàn sọ̀rọ̀ láìfù yín ni ẹ rántí rẹ́kọ̀dù tèmi náà. kò lè jẹ́wọ́ nígbà tó fẹ́ ṣorí burúkú nígbà tí o ṣe pé o fẹ́ jẹ́ kán ṣí àpò àgbákò kán dẹ̀ sí díẹ̀ lórí kó jẹ́ pé wọ́n nìkan ló máa rú kiri. Is that you? ó fẹ́ jọ pé mi ni. You are a bad woman. irú aṣọ ọkọ mi lọkọ yín wọ̀ ó ti gba tí mo súnmọ́ yín mo tó mọ̀ pé ẹ dórí ọkọ tèmi ò dórí. sórí nǹkan tí wọ́n kọ́ ayé yín ò ní ìdá èmi lèmi jọ ṣé mo sọ fún yín. mo ṣe gbá sí pé alọ́mọkọ ni ẹ. Alomoko.